pé tí a bá ṣàìsàn ká tọ́jú ara ẹni. Islam sọ pé tí a bá ti wá ṣàìsàn kí ẹ máa wòra rẹ̀ ràn. Tọ́lọ́run bá ní yóò lọ yóò lọ, tọ́lọ́run bá ní kò ní lọ kò ní lọ. Bẹ́ẹ̀ ni gbogbo àlámọ̀rí ọwọ́ Ọlọ́run ọba tó ga jùlọ ló wà. Ṣùgbọ́n àwọn olùmọ̀jẹ́ ká mọ̀ pé اتخاذ الأسباب لا ينافي كمال التوكل. اتخاذ الأسباب لا ينافي كمال التوكل. Máa lo sábàbí ìtọ́jú ara ẹni, ìyẹn ò sọ wípé ìgbáralé wa lọ́dọ̀ Ọlọ́run ọba Jalla Subhanahu tó ti mẹ́hẹ. Nígbà tó ti wá ṣàìsàn tó ti lọ lo oògùn yẹn, ò gbára lọ́lọ́run mọ́nú ara. Kò túmọ̀ bẹ́ẹ̀. Torí pé oògùn tá a lò fún àìyá ara yẹn, àṣẹ Ọlọ́run náà ni ó fi ṣe kíni o, ni ó fi ṣiṣẹ́. Mírèkù gan ni báwo oògùn tá a máa ń lò yẹn ṣe máa ń ṣiṣẹ́, mírèkù ni. Àwọn onísáyẹ̀nsì bá lè wọ́n sọ pé metabolism ni, but when it gets to the body, it will dissolve, it will now metabolize. Kí ló jẹ́ ọmọ metabolize? Kí ló ń jẹ́ kó oògùn yẹn metabolize tó lọ mix mọ́ ẹni tó yẹ kó mix rárá? À á lo oògùn orí fífọ́, yóò sì lọ ṣiṣẹ́ orí fífọ́. À á lo oògùn rírun, yóò sì lọ ṣiṣẹ́ inú rírun. À á lo oògùn ẹ̀yìn rírò, yóò sì lọ ṣiṣẹ́ ẹ̀yìn rírò. Láyé lo dámọ́lù fún malaria. Iṣẹ́ malaria tẹ ẹran yẹn ni ó sì lọ ṣe. Ó lẹ́yìn náà fọmọ èdè ènìyàn ní ọpọlọ yẹn láti mọ̀ pé tó bá lélẹ̀ yóò ṣe báyìí. Ṣùgbọ́n bóò ni yóò ṣe ṣiṣẹ́ gangan bí idhnillahi subhanahu wa ta'ala. Ìdí rẹ̀ nìyẹn tó jẹ́ pé ńgbà míì èyí ó ṣàìsàn, èyí ó máa lo oògùn pé oògùn ẹni yẹn, oògùn àìsàn yẹn nìyẹn, kò dẹ̀ ní ṣe kíni o, kò ní gbọ́. Kò ní gbọ́. Torí pé Olúwa Jalla Subhanahu ó ní kò ní gbọ́ ni. Tó fi jẹ́ pé a gbọ́dọ̀ gbọ́ àwọn abala tá a dé yìí. A gbọ́dọ̀ gbọ́ yìí dáadáa. Al-Imam Ibn Qayyim tírà àwọn tá a lò, Zadul Ma'ad. Wọ́n ní wa amma tibul abdan. Wọ́n ní ẹ̀rí mọ́ ṣe ìwòsàn àwọn àìyá ara. Wọ́n ní fa innahu naw'an, ọ̀nà méjì ni. Wọ́n ló ń bẹ nínú àwọn àìsàn tó máa ń ṣe wá tó jẹ́ pé fitra ni. Tó bá ti ṣe wá, nídìí ká lóògùn sí fún rẹ̀ ni yóò lọ. Tá a bá ti ṣe in tó jẹ́ opposite àdámọ́ yẹn. Wọ́n lára àwọn àìsàn tó jẹ́ pé fitra Ọlọ́run ọba ni, tó sì pé ìwòsàn rẹ̀ kẹ́sì ìdàkejì rẹ̀ ni lẹ́ẹ̀fi gbádùn. Lára rẹ̀ ní al-Jawziyyah, alikíni o, ebi pípa. Tí bá ti ń pààyàn, kí ni ògùn ebi o? Lọ jẹun. Ayébégé pípa yẹn àìsàn ló náà. Ṣẹ̀gbọ́n tí ò jẹun, ó lè ti bẹ̀ bọ́ sálẹ̀ kìyàmà. He died of hunger. Ebi pa fún bí ọ̀sẹ̀ kan kò rí nǹkan kan jẹ. Ó sì kí ni ó sì bọ̀ sálẹ̀. So àìsàn ni àìró oúnjẹ jẹ. So ogun ẹni kíni ọ̀sẹ̀ kíni kò lọ jẹun. Bóúnjẹ kan ṣe ń ṣiṣẹ́ gan lára gan mírèkù ló náà. Ẹ kàn fóúnjẹ, ẹjọ́ bí ń pa báyìí, ebi tí ń pa báyìí, tó bá ti bu òkèlè kan sẹ́nu báyìí, ta ló báyìí, ara ẹ̀ ń ṣe kíni o, yóò sì mọ ìyàtọ̀, yóò sì mọ ṣe kíni. Tójú rẹ̀ bá ti ń ṣe farafara tẹ́lẹ̀ tó ti ń sẹ́yìn wàìwà tẹ́lẹ̀ tó ti ń lọ díẹ̀ ojú yẹn ó sì mọ tẹ́bi bá pààyàn. Ìwòsàn ebi ẹni kí ẹ̀ ṣe kíni o, kò lọ jẹun. Al-Imam Ibn Qayyim ló sọ bẹ́ẹ̀.
bẹ́ẹ̀ náà ni al-atshu òǹgbẹ àìrómímú ó fẹ́ mú mi o wallahi téèyàn ò bá rí omi mu èyàn lè ti bẹ̀ bọ́ sáré kìámà àwọn tó bá travel in desert tómi bá tẹ́ tó ò rómi mu ibi tí ojú ọ̀nà náà máa ń kú sí ìwòsàn rẹ̀ ní kí ni o pé ọmọ mi ẹni tí ò rómi mu láti bí ọ̀sẹ̀ kan tó bá kọ́kọ́ rí omi tó bá gbé oúnjẹ lẹ̀ tó gbé omi lẹ̀ èwo ní ò kọ́kọ́ ṣe omi ni o tó mu gẹ́ẹ́ kan lásán báyìí ara rẹ̀ ó sì mọ padà sípò ara rẹ̀ ó sì mọ padà sípò wọn lọ bọ́rọ̀ ó tútù mọ múyàn òtútù múyàn tútù mú mi o kí ni gbóògùn ẹ̀ dáṣọ bọ́ra tẹ bá ti dáṣọ bọ́ra ní ìsìn ara rẹ̀ yóò ṣe kí ni o yóò padà sípò wọ́tá tó bá rẹ̀ èèyàn yóò ti rẹ̀ mí I'm stressed up kí ló gbọ́ ẹ̀ lọ sinmi tó kí ẹ lọ sinmi torí àwọn eléyìí ní àwọn ìwòsàn tó yẹ pé kò ní bùkátà sí kí ni alóògùn kò ní bùkátà sí alóògùn tẹ́rí ataharukat ariyadiyat kí ẹ mọ ṣe exercise yẹn oògùn ló náà kí ẹ máa ṣe exercise kó wọ́n fún sókè kó máa napá kó máa nọsẹ̀ kó sweat kó sáré káwọn body joints kí wọ́n yí dáadáa kí àtẹ̀yẹ kó push ẹ̀jẹ̀ jáde kó push gbì kó pump ẹ̀jẹ̀ jáde dáadáa gbogbo àwọn nǹkan yẹn ó máa ń ṣiṣẹ́ fara tó natural medicine làwọn yẹn àdámọ́ ọlọ́ọ̀bá jalla subhana ó làwọn yẹn ló fi máa ṣiṣẹ́ lábẹ́ ni pé body system wa Olúwa wa dá àwọn kankan sí ara wa tẹ́ gbé láì lo oògùn kan òun ṣiṣẹ́ àìmọye àìsàn ló máa ń kọlù wá lójoojúmọ́ tẹ́ gbé body system wa máa fight ẹ̀ á sì padà sí kí ni o á padà gbádùn láì lo nǹkan kan ó yẹ jẹ́ abala alákọ̀ọ́kọ́ abala kejì ó ní abala kéèyàn fi ewé àti egbò kó fi ṣe ìwòsàn ewé àti kí ni o egbò pé lágbájá inú rún ẹ lọ já ewé báyìí ẹ gbó kó sì mú lágbájá o ibìkan wú lára rẹ o a fura ewé báyìí wọ́n sì fọwọ́ ọba àfẹ́rá yóò sì lọ. tó ìpìlẹ̀ àtàdáwí nìyẹn gbogbo Panadol ACT tá à ń lò lónìí gbogbo paracetamol bàbá gbogbo ẹ̀ pátápátá ìpìlẹ̀ wọn nìyẹn látara ewé àti kíni o àti egbò. ó ń bẹ nínú rẹ̀ náà tán máa ń rí lára àwọn ẹranko ó ń bẹ nínú oògùn tá à ń lò yẹn tẹ́ pé wọ́n extract nǹkan tí wọ́n fi ṣe látara kíni o ẹranko ni. pápẹ́ lára àwọn whale ẹja tó wọ́n wà níbùdó yẹn wọ́n fa nǹkan jáde lára rẹ̀ wọ́n fi máa ń ṣoògùn táwọn èèyàn máa ń lò. ìmọ̀ ìjìnlẹ̀ ìṣèwádìí ìmọ̀ sáyẹ́ǹsì lára àmọ́ tó dáa fáwùjọ ni kí ẹ ní ìmọ̀ sáyẹ́ǹsì ìmọ̀ sáyẹ́ǹsì yẹn ẹ fi ṣèwádìí pé kí ni ẹ lè lò láti fi ṣètọ́jú nǹkan báyìí. láti sọ fún wa pé alimamu Shafi'i rahimahullah wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nípa ilmu tib ìmọ̀ bó la ṣe ń ṣèwòsàn ara ẹni. so ká já ewé ká já egbò ká wú egbò náà ń pè ní root gbòǹgbò olóúnjẹ egbò so gbòǹgbò àwọn plant kan so wọ́n já àwọn àtúntò ní o wọ́n wú wọ́n fi ṣe ìtọ́jú ṣùgbọ́n gbogbo ẹ̀ nídìí ìmọ̀ ìjìnlẹ̀ kí ló gbé o ó nídìí ìmọ̀ ìjìnlẹ̀ ẹni mọ̀ science
ìmọ̀ ìjìnlẹ̀ ni ó jẹ́ ọmọ pé kí ni quantity wo ni wàá lò báyìí ẹ mọ subject ẹ̀ sí laboratory test tó lè bọ́mọ èdè ènìyàn lọ sí èlè bọ́mọ èdè ènìyàn lọ tó gbogbo inú àwọn òwe tó bá ń lò àlìkíyàmọ̀ èlè yóò ti láǹdí o tó wà lọ overdose àwọn ọ̀nà táwọn èèyàn sì ń gbà abuse drug nìyẹn wọ́n gbà pé drug abuse overdose ni kó lọ lo oògùn jù wọ́n ní kó lo síbí méjì ó ní nítorí sí ẹ lé pọ̀ ọlọ́lọ́ síbí mẹ́wàá oògùn yẹn ó ṣiṣẹ́ bọ́ sódì tó o bá sọ́ra o lè bára rẹ lálùkìyámà sálàyé yẹn ti yé báyẹn so ọ̀nà méjì tá a máa ń gbà tọ́jú àìsàn ara nìyẹn ìkan lọ́nà àdámọ́ bọ́lú ẹ̀dẹ́dà jalla subhanahu wa ta'ala bó ṣe dá wa ìkejì ká ṣe kí ni o ká lo ewé àti egbò tó padà di panadol fensic àti malaria lónìí tó ti yé ṣùgbọ́n ẹni tí ó lo ewé àti egbò yẹn ó gbọ́dọ̀ nímọ̀ ń pa rẹ̀ la fi sọ̀rọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ yálà o lo orthodox medicine tàbí o lo alternative medicine orthodox medicine ni ká lọ sí hospital ká lọ gbabẹ́rẹ́ ká gbabẹ́rẹ́ ká gbóògùn ká suppression fún wa orthodox medicine nìyẹn alternative medicine ó ní àwọn alágbo tó ti yé àwọn eléwé àwọn alágbo alternative medicine nìyẹn àti alternative medicine àti orthodox medicine gbogbo rẹ̀ ní bùkátà sí ìmọ̀ ìjìnlẹ̀ mọ́ lọ sọ́dọ̀ àwọn alágbo tí wọn ò ní mọ̀ ìjìnlẹ̀ ìntàgbò ń dálẹ̀ lára àwọn èèyàn lónìí kìí ṣe kékeré ọ̀pọ̀lọpọ̀ sí agbólò àgbo bà kidney wọn jẹ́ hospital náà ti bára wọn ó sì ti late kọ́nà ọmọ ìyá wa wọ́n lo àgbo lẹ́nu jẹ́ mẹ́ta wàláhì ọlọ́run ló yọ wọn o liver wọn fẹ́ ní problem tán ó ní liver yẹn ní injury ọlọ́run ló yọ wọn tó tá máa lo àgbo kéèyàn gbà á lọ́dọ̀ àwọn tán nímọ̀ ìjìnlẹ̀ àwọn tí wọ́n lọ kọ́ kúrà mo lè sọ pé àwọn tán fi sáyẹ́ǹsì kọ́ tó ti yé ẹ̀rọ àwọn agbo eléyìí nígbà yìí ń kó bá wa àwọn tán bá fi sáyẹ́ǹsì kọ́ tíjọba certify wọn pé àwọn eléyìí ìmọ̀ ìjìnlẹ̀ làwọn fi ń lo àgbo wọn kò sí tó burú bẹ́ẹ̀ ká lò nígbà táwa ní Ifẹ̀ mo mọ pharmacist kan tó jẹ́ pé alágbo ni ọkọ̀tọ̀ pharmacy nífẹ̀ẹ́ ló wà o ṣùgbọ́n ní kí ni o alágbo ni àwọn iye certified alternative medical practitioner nìyẹn so àwọn subject gbogbo àgbo wọn wọ́n subject to laboratory test kò sí tó burú mẹ́ pẹ̀lú àwọn tó máa ń ru kiri sórí yẹn lọ́jà yẹn tó máa ń ru àgbo káàkiri lọ́jà yẹn wọ́n dangerous àwọn ìgbà fẹ́ pawó tí wọ́n ní àwọn fẹ́ tajà ní anything àwọn kan náà mix papọ̀ akáláṣe àgbo tí wọn ò bọ́ kúrò níbi àwọn fọtí pò ògógóró àǹkó ẹmu àgbo tí wọn ò bọ́ kúrò ńbẹ̀ a sì gbọ́dọ̀ mú àgbo tó bá fọtí pò àbí tó fi ẹmu pò èèwọ̀ ni amọ́bẹ̀ inshallah àdìámọ́ màgbò àdìámọ́ làgbò ṣùgbọ́n ẹ lọ lò lọ́dọ̀ àwọn expert tí mo dẹ̀ ń sọ yẹn àwọn tán fi sáyẹ́ǹsì lò tiwọn tán mọ sáyẹ́ǹsì pẹ̀lú ẹ̀ tán lè subject àgbo yẹn sí laboratory test pé iye báyìí ni ẹ lò iye báyìí ni kíkan ẹ mọ̀ lọ ọ̀rọ̀ ẹlẹ́kàn àwọn lọ kọ́sẹ́ kíníkan àwọn tí wọ́n ń pa àgbo kíníkan bàbá àwọn jogún bá ní wọ́n wúndù rẹ̀ wọ́n sì kí ni wọ́n wúndì rẹ̀ pẹ̀lẹ́dà kó ṣàánú wa. nílẹ̀ gba wa Imam Muslim hadisi Abu Zubayr and Jabir bin Abdullah radiyallahu ta'ala anhuma ani nabiyyi sallallahu alayhi wa sallam annahu qala
arábìnrin li kulli da'in fa idha usiba dawa ad-da'a arábìnrin li kulli da'in gbogbo àìsàn li kulli da'in dawa gbogbo àìsàn ló lóògùn wọ́n ní fa idha usiba dawa ad-da'a wọ́n ní tí oògùn tá a bá ń lò sáìsàn kan wọ́n bá ṣe déédéé àìsàn yẹn bara'a bi idhnillah bara'a àìsàn yóò lọ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run azza wa jal tó kéde báyẹn àìsàn yẹn máa lọ pẹ̀lú ìyọ̀ǹda ta ni Allah tó oògùn yẹn bá wá fákọ àìsàn yẹn ṣùgbọ́n gbogbo àìsàn ló ṣe kí ni olóníògùn nínú àdísì Abu Hurairah radiyallahu ta'ala anhu Ànábì sallallahu alayhi wa sallam sọ pé ma anzala Allahu min da'in illa anzala lahu shifa Ànábì ní sallallahu alayhi wa sallam Olúwa dẹ́dẹ́ ò sọ àìsàn kan kalẹ̀ àfi kó sọ ìwòsàn rẹ̀ kalẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo àìsàn olóní ìwòsàn hátà HIV hátà gidi HIV hepatitis A hepatitis B hepatitis C kò bá sí dí gbogbo ẹ̀ ló níwòsàn ta ló sọ bẹ́ẹ̀ o Ànábì sallallahu alayhi wa sallam ló sọ bẹ́ẹ̀ nínú ẹgbà wa Usama bin Sharik oni kuntu inda nabi sallallahu alayhi wa sallam oni wà lọ́dọ̀ nabi sallallahu alayhi wa sallam ilé mẹ́nu sọ́dọ̀ Imam Ahmad oni wa ja'at a'rab láwọn lábá ogun kan bá dé wa qalu ya Rasulallah oni wo jíṣẹ́ Allah anatadawa ṣe ká mọ́ já ewé káwọn já egbò ká fi mọ́ ṣe wòsàn wa qala na'am alábìnrin ní bẹ́ẹ̀ ni ya ibadallah tadawaw Ànábì sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹrú Ọlọ́run wa tadawaw ẹ máa ṣe wòsàn fa inna Allaha azza wa jalla lam yada da'an illa wada'a ogun bẹ́ẹ̀ káyẹn ká tó lọ ewé àti egbò náà ń sọ tàbí àwọn fẹ́ǹsì kan panadol sódìyẹ kìí ṣe ogun abẹ́nú gangan tó àwọn tukutu kan wọ́n ní Ànábì kan ní a máa lóògùn ìyẹn kọ́ o gbogbo Yorùbá oògùn lo oògùn fún oògùn ìwòsàn ara àti oògùn gíní o abẹ́nú gangan ẹ̀mẹ́ oògùn tó ń gbìnà abẹ́nú gangan nígbà ẹgbà fọ̀sọ̀ jáde biribiri rojú rí mú bọ̀bọ̀ làkùtẹ́wò yóò balẹ̀ labalábá fi wọ́n gbó òkúta bá sọmọ́ pẹ̀lọpẹ́ sọmọ́ ni yá máa rìn lọ báwọn ìmọ̀ so àwọn ọmọ yẹun àwọn kí ẹmọ lágbára àlùjànnú wọ́n gbà pé Ànábì sọ pé kálù ara o ìyẹn kọ́ là ń sọ oògùn kájá ewé kálù egbò Ànábì sọ sallallahu alayhi wa sallam ó ní fa inna Allaha azza wa jalla yada da'an illa wada'a lahu shifa olólùwà ò gbé àìsàn kankanlẹ̀ àbí kó gbówòsàn rẹ̀ tí olùgbẹ́rọ̀ da'i wahid àfàìsàn kan péré ni ò ní wòsàn qalu ma huwa àwọn sàbẹ̀ ní àìsàn wọn ni ò ní wòsàn qala al-haram Ànábì ní ogbó nínú ogbó haram tí ẹ bá ti gbó kò níwòsàn ó ti gbó náà nìyẹn nínú láàbù bí Ànábì ní wọ́n ò sọ àìsàn kankalẹ̀ illa anzala lahu shifa àbí kó sọ ìwòsàn pẹ̀lú ẹ̀ alimahu man alimahu wa jahilahu man jahilahu ẹ mọ̀ ló mọ̀ tí ó mọ̀ ní ò mọ̀ o àìsàn kan ò lóògùn ara ìta bá mọ̀ lámọ̀ ìta àmọ́ ni só ti yé gbogbo àìsàn lọ́sọ̀ kí ni o ni wọ́n lóògùn